mọ́mì ẹ ra kínní ẹ fi bá dádì wọ ẹpọ̀n wọn ẹni kí dádì ga itan kẹ́ fi towel sí warm water kẹ́ fi bá wọn massage gbogbo ẹpọ̀n wọn kẹ́ wá tọ́ èdè sọ́wọ́ kẹ́ fi bá wọn wọ́ gbogbo ẹpọ̀n wọn bí kíni wọ́n bá dìde mọ́ yín lọ́wọ́ ẹ fi ilẹ̀ yóò dìde dádì ẹ jẹ́ kí mọ́mì bá yín fi kíní ìwọ ẹpọ̀n yín mọ́mì ẹ jẹ́ kí dádì kọ́ bá yín fi kíní kọ́ bá yín fi wọ́ ọyàn yín ó ń ṣiṣẹ́ ó dáa o mo wí tèmi ọ̀rọ̀ mi máa ń dàbí àwàdà wàláì ọ̀rọ̀ mi máa ń dàbí àwàdà àmọ́ òótọ́ ọ̀rọ̀ ni mo sọ fún yín ẹ jẹ́ àtọ́jú ara wa kódà ṣe láwọn tó ti bóra tó yẹ pé gbogbo bí wọ́n ti dáràn jẹ kíní ẹ mọ̀ fipá lára lẹ́sùn kíní iṣẹ́ ẹ̀ pọ̀ kódà tẹ́ bá jẹun tó jẹ òtètè digest mímú ọmú o àmọ́ kì í ṣe gbogbo èèyàn ló mọ òdiwọ̀n ẹ̀ a lè dáràn ṣe rí kíkọ́ tèmi màmá kọ yín kíkọ́ tiẹ̀ ní mú ní màá kọ yín tẹ̀sí mọ́ níṣẹ́ tẹ́ ẹ bá jẹun tó jẹ òtètè digest kó yín tẹ́ ti lọ pátí tẹ́ ti jẹ́ gbùrù ẹ̀yìn kan rọra bù sínú òdodo yín kí wọ́n fi pa gbogbo okùn yín tàbí bóyá nu yín ń dàrú gbùrùgbùrùgbùrù tàbí ọmọ yín kàn dé tó ń pariwo pé nú òun ẹ̀yẹ mú òróró yìí ẹ jẹ́ kó wọnú òdodo ẹ̀ kẹ́ wá tó fi pa gbogbo ikùn ẹ̀ ẹ rí i pé yóò sò yóò gùnfẹ̀ yóò yàgbẹ́ wọ́ọ́rọ́wọ́ bí yóò yàgbẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ yóò gùnfẹ̀ yóò sì sọ àlàáfíà ó tayọ láàrin ìṣẹ́jú 5 ni kíákíá ìwọ obìnrin sínú ẹ bá máa ń gbóná gan máa bá mi fi kíní pa inú ẹ lálẹ́ tó bá ti fẹ́ sùn yes ó ń ṣiṣẹ́ díẹ̀ nínú ẹ̀ lélẹ̀ tẹ́ ẹ bá tún fẹ́ sìn wá tó ṣàlàyé fún yín ẹ jẹ́ àtọ́jú ara wa o.